ẹ̀sìn mi o ẹ̀sìn mi tí n bá rí ẹni ẹ̀ńtánà kan tó bọ́ta máa fún yín tán àwọn bàbá aládùúrà yín gbogbo pátá lọ ní fánlé tí n bá ní ẹni movement kan tó bọ́ta máa fún yín tán gbogbo àwọn ọ̀gá yín pátápátá gbogbo lọ ní fánlé gbogbo wọn ni wọ́n ṣàárẹ̀ fù àbórí burú ni àbí nǹkan ṣàwọn eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ gba àwọn tó ń bọ́ta ọ̀pọ̀lọpọ̀ àwọn pásọ̀ tó ń bọ́ta tí wọ́n àgé ṣàpótí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ló jẹ́ pé rf ni wọ́n so ó bẹ́tà kó ṣàpótí ẹ̀rí ju kó lọ ṣàrf lọ ṣé ẹ mọ ìdí tí àpótí ẹ̀rí fi wà ní. bẹ́ẹ̀ ni ọlọ́run rí wípé àwọn ènìyàn yẹn abọ̀rìṣà ni wọ́n tẹ́lẹ̀ ó rí pé abọ̀rìṣà ni wọ́n tẹ́lẹ̀ ọkàn wọn ò dẹ̀ kúrò nínú òrìṣà tí wọ́n bọ nígbà tí Mósè lọ kí Mósè tó dé ìyẹn ló jẹ́ kí Áárónì tètè tàn mọ́ láwọ̀ pé káwọn kúkú máa bọ nǹkan táwọn ń bọ tẹ́lẹ̀ ṣé nígbà tí Mósè dẹ̀dẹ̀ inú bí Mósè ọlọ́run wá wò pé òkè níta tí máa ṣe mẹ́rin ni pé máa ṣe nǹkan tó jọ mọ́ òrìṣà yẹn fún wọn wọn á rò bóyá òrìṣà yẹn làwọn ṣì ń bọ whereas àwọn òbò òrìṣà yẹn ọlọ́run èmi ọlọ́run ni wọ́n ń bọ ìdí tàpótí ẹ̀rí fi wá nìyẹn. That is true you don't suppose to bring it online emphasize lè lórí ohun gangan nìyẹn ṣe get me mi ò sọ pé bóyá sọ pé àwọn ẹ̀wò bàbá yẹn ti ṣẹ̀ ṣe get me èmi ò wà against but àwọn kankan wà tó jẹ́ pé a gbọ́dọ̀ wà very much careful okay now ẹ listen ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá wọ́n sọ̀rọ̀ àwọn movement ẹwà ẹ má jẹ́ ká fọ́ ọgbẹ́ lójú o ẹ bá ní ká fọ́ lójú gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní movement gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní ẹ̀tánà ṣebí gbogbo yín lẹ ṣe ń bọ eégún ilé yín ṣebí gbogbo yín lẹ ṣe ń bọ òrìṣà ilé yín ṣebí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin pásítọ̀ tẹ́tẹ́tẹ́tẹ́ àgé àpótí ẹ̀rí ṣebí ọ̀pọ̀lọpọ̀ yín ló ní fánlé ṣebí ọ̀pọ̀lọpọ̀ yín ló ṣe ń bọ eégún ilé yín ṣebí ọ̀pọ̀lọpọ̀ yín ló ṣe ń bọ òrìṣà ilé yín ṣebí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ṣe Sunday mọ́ra ní rìdíìmù ń bẹ̀ yẹn tó sì tú ara wọn pásítọ̀ ní ọdún kan tọ́ba ń dè tọ́ba wọn bóńdè bí wọ́n bóńdè bí wọ́n bóńdè bí tí ẹ dúpẹ́ pé àwọn tó ṣàpótí ẹ̀rí yẹn wípé wọ́n rìn nínú ìlànà wọ́n rìn nínú ìlànà tó bíbélì tí gbogbo yín pariwo àti bíbélì àti kùránì wọ́n kọ́ papọ̀ ni àwọn èèyàn ló separate yẹ a good imam kò sí imam gidi tẹ́ máa dé ilé ẹ̀ tí ẹ ní bá bible ń bẹ àwọn against ẹ ṣùgbọ́n ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ bá rí kùránì lọ́wọ́ kìrìsìtẹ́n ẹ̀yin á máa against ẹ ṣé ti gbàgbé pé méjèèjì ni wọ́n kọ papọ̀ a ní ẹ ní ìmọ̀ ìdí ẹ̀ tí dáadáa fi ń bá yín nìyẹn ẹ ní ìmọ̀ mo bẹ̀rẹ̀ kọ́ sọ̀rọ̀ mo ló bẹ́tà kó ní àpótí ẹ̀rí ju kó lọ ní Ifá lọ ó bẹ́tà kó ní àpótí ẹ̀rí ju kó ní Ifá lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí pé n ta kà nínú bíbélì òun nìyẹn kò sí Ifá a ò ka Ifá ń bẹ ṣùgbọ́n àpótí ẹ̀rí la bá ń bẹ so gẹ́gẹ́ bí onígbàgbọ́ ó bẹ́tà kó ní àpótí ẹ̀rí ju kó ní Ifá lọ crowd tẹ́ rí pé àpótí ẹ̀rí ní òun ló ń da gbóyin láàmú mo wo fídíò ìyá kan bí wọ́n pè ní èso ẹ̀mí wọ́n ti ń ṣe èso ẹ̀mí náà ìyẹn kẹ̀ ẹ̀mí yẹn ò gbé ìyẹn tó pé tẹ́ bá tú díẹ̀ má rí pé ọkọ ẹ̀ ní fánlé ń bọ́ fún ààrẹ ó ń dè bẹ́ẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ gba ara wọn jẹ́ wọ́n ṣògùn kiri ni kílẹ̀ ń bá káàkiri àwọn olè wa ń bọ́ sọ́nà ìtẹ́ ń parọ́ fún ẹ wò ẹ jẹ́ sinmi lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí if not máa á tú gbogbo iṣẹ́ ta kódà kílẹ̀ ń pariwo náà ó ti celestia fún ara ẹ̀ ṣe àwa làwa pé lápótí ẹ̀rí celestia fún ara ẹ̀ àpótí méjì ló wà ní sẹlẹ̀ àpótí méjì ló wà ní ọ̀tà wọn yẹn ó yẹ kó lọ tún abẹ́ ọ̀tà àtàwọn náà wò náà tí ẹni celestia kan bá bọ̀tà tí ń bá fún yín tán ẹ jẹ́ padà sọ́nà ilé yín nǹkan tẹ́ mọ̀ ní kẹ́ jókòó tì ó ti orí yọmí àmì sàtìgọ́ tí ń bá tẹ́wọ́ muslim fún ṣe bí mo sọ kàábà tí wọ́n ń lọ ṣe bí òrìṣà ló wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ báwo dẹ̀ ṣe yẹn orúkọ ọlọ́run lakọ sínú wàhálà thank God pé ńgbà tẹ́ tú àpótí ẹ̀rí yẹn kódà thank God pé ńgbà tẹ́ tú orúkọ ọlọ́run lẹ́bàá nínú wàhálà ẹ̀ẹ́dẹ̀ lè question anybody you can question anybody torí pé kì í ṣe baba ńlá yín lónìí arabic tí wọ́n kọ síbẹ̀ yẹn lẹ́bàá káàkiri ẹ̀sìn mi ogún dẹ̀ ló dìde sí wọn tí àpótí ẹ̀rí fi wá wọ́n máa ń fa àpótí ẹ̀rí gbàdúrà ni ẹ wo ẹ̀ẹ́dẹ́ká sinmi o tẹ́nibọ̀dì bá mo rí ọ̀pọ̀lọpọ̀ má dé máa fún yín jẹ tán ni ìyẹn aláìní rònú ara Gálátíà